Yeah, back mommy. Yeah, she gets. Yes, sir. See, I'm in a hurry. You need to say what you have to say, and then you have to be very fast about it. Double up, double up, double up. Ṣé bẹ́ẹ̀ ṣe ń wò mí Ọlọ́run fún mi lẹ́bùn àlá tí mo bá lálà ó máa ń ṣe bí ara mi. Àlá kan ni mo wá lá òun ni ń pè yín lákìíyèsí sí. Ẹ dákun níbi ìgbòkègbodò yín ìlọsókè ìlọsódò yín àti àdáwọ́lé yín gbogbo bóyá níbi iṣẹ́ ni o bóyá láàrin àwọn ọ̀rẹ́ ni gbogbo bó bá ṣe é ṣe ẹ dákun mo fẹ́ pè yín lákìíyèsí kí lámilámi yín ó sọ mi lá kó má bàa lámi aró kíjì mèrè yín ó sógi gùn kó má bàa gungi aládìí pàápàá jùlọ gbogbo lùyàn ẹ sà ẹ sọ̀yàn lù lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kẹ́ ẹ má bàa lẹ́ni òòṣà ìgbésẹ̀ yóò bẹ́ẹ̀ bá gbé tó lè kó jangan-jangan bá àwọn aráalé tó lè kó jangan-jangan bá mọ̀lẹ́bí ẹ dákun ẹ jìnnà sí kí ewúrẹ́ abẹnú funfun má bàa kọ́nà wọlé òun ni mo ní ń pè yín lákìíyèsí sí kọ́lọ́run máa bá mi sọ yín sà. Okay, all right, yeah, thank you. Ẹ dákun ṣé ẹ bínú pé mo dá sọ̀rọ̀ tí ó kàn mí. No, at all. Like you said, Mama Shakesi, yeah. Open the gate. Yeah. Yes, sir. Alpha pẹ̀lú àwọn tiles and all that. As a matter of fact, wọ́n ti fẹ́ parí ẹ̀. Ibi interlocking ẹ̀yẹn nìkan ló kù. Everything is almost done. Okay. Yes, sir. Okay. And then the mini pool tí wọ́n sọ ló máa wà just one. Torí pé kò sí enough space, a rẹ̀ fẹ́ tamper pẹ̀lú iwájú yìí. So I make sure pé ẹ̀yin yàrá tí wọ́n ní àdúrà ṣe bíi 12 by 12. Mini pool, yes, but it's very lovely. Am I like it? Wow. Okay. That's lovely. You see it for yourself. Yeah. Thank you. What perfume are you wearing? Wow. You smell so good. Are you serious? Smells so good. And then there are stuff that you will like, and then it's very nice when you use it. I love when I see you trying to do a lot of stuff that makes sense. So it's fine. You want to Sheila? Double up. I must say your outfit is awesome, and then I like the hair you're wearing. It's amazing. But seriously, are we here to show me my house or to talk about me? Talking about you is not a bad idea, you know. And then showing you your house is interesting. Okay, don't worry, he's gonna get it all open. Oh, okay. But amidst all, you are a very beautiful woman. Thank you. You must work out. More like you don't want me to, appreciate you and then talk about what God has done with you. It's Honestly. amazing. I love your smile. There's a way you smile that Sorry. catches. How is madam? My wife, right? Yeah. She should be fine. Nice one. Give it up. I shouldn't ask you about uncle. I know there is none yet. Oh, never mind. I can be an uncle. But Open the door now. oh my shit. My baby.
fine. You won't call? Say those stuffs. I can get it. I can get it. Unnecessary, Karamalumachi. You know. Umi pay me in this video call. Okay. Don't worry. I see baby move a lot. Don't see my pleasure. Chat. Okay, no problems. And I love you too, darling. Babe, honey. Mr. Tunde Ola Yusuf, man. Send àwọn ló kọ́ pé mi kóhun ti send àwọn mail kan. Mo ṣe ń blame ẹ lórí pé ó ṣe máa send mail láàrin oríṣẹ́ yẹn ló kàn ní. Mr. Tunde lórí. Àyàn fọ́ ní pẹ̀lú àwọn ṣèṣe ẹ̀ tó ń rìn. Ẹ̀nà wọ́n sùn mọ́. Wọ́n sùn mí sí mi náà. Mi sẹ́, mo wà lẹ́gbẹ̀ẹ́. Nǹkan fẹ́ máa sáré kí n máa dá lóhùn bí mo ṣe. Kí n sáré reply to me. Ìfẹ́ lọ sórí laptop náà. Bàjẹ́. Bọ́ọ̀lù ṣe gbogbo ẹ̀. Ó yá sùn. Bẹ́ẹ̀ sùn báyìí. You're now, dear. Me get down now. Tayo or daddy tó bá dé kẹ́ni mo ní wọ́n rí sí ní ọ́fíìsì mi. And again kí n má gbàgbé injection tí mo ní kẹ́ fún by 12. Okay, sir. Ààrẹ tí wàá lè bá so thank God she is stable. Ó kàn máa ní bed rest fún bíi 3 days ni. Doctor, 3 days ni wọ́n máa lò ń bí báyìí. Doctor, èdè sọ pé ara ẹ̀ ti balẹ̀ pé kò sí nǹkan tó ṣe mọ́. Ó kàn ní shock kékeré from ariwo tó pa látọjú orin yẹn ni so ó kàn máa ní bed rest for 3 days ó dẹ̀ máa wà okay. Kò sí nǹkan tó ṣe mọ́. Ó ti wà okay. Ẹ jọ̀ọ́ ṣé mo lè rí? Why not? Ẹ ṣé gan ni doctor, Ọlọ́run àtúnyẹ àtọ̀nà tí no problem. Ẹ ṣé gan ni mo dúpẹ́ o. Nurse! Mo dúpẹ́ o. Nurse! Check it out. Be sure it's not a later bomb. Kilele. Pregnancy result. Positive. Olóyún. How? Fontani. Níbo, báwo ló ṣe ṣẹlẹ̀? Kí ló wá change mood ẹ? Kan tí mo bá bi ẹni kó dá mi lóhùn jàre. Kí ló fa gbogbo ìbéèrè yìí? Kí ló dé tí mi ò lè bi ẹ́? Anita ló lóyún fún. Okay, if I may answer the last question. For you, of course. Mo rò pé nǹkan kan ṣe ẹ́. Kí ló fà yẹn wá? Are you blind? O mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ni. You don't know I'm legally married? Please. Be both aware of the consequences of what is happening between us.
So spare me ní gbogbo marriage story yẹn jọ. Ọ̀gbẹ́ni mi ò sọ fún ẹ pé mo ní ìdánmọ̀, okay? I didn't tell you that. Oh, tó bá fẹ́ ọmọ, you won't be so touched anytime your wife lose pregnancy. Orí ẹ ò pé, orí ẹ dàrú. How dare you mock my wife in my presence? Orí ẹ ò pé ni. Banjo. Yes, bọ́lẹ̀. Bọ́lẹ̀ jọ. Orí ẹ ti dàrú. Get out. Ọ̀gbẹ́ni má jalè kún mọ́tò mi, bọ́ sá. Orí ẹ ti dàrú. Bàbá ń bẹ̀ ṣe ó wá jọ pé orí wa ò pé ni. Stupid. Stella ò tí ì ṣetán ni. Stella. Olóòtú ṣetán. Tó ṣe ń ṣomi lójú bí egbèrè yìí kò lè work. Gbàgbé nípa Banjo kó move on pẹ̀lú life and you are better off without him. Ó yé mi but nǹkan tó ń dùn mí nínú ẹ̀ ni pé owó mi ni mo fi ṣe díàǹsì. Ó kàn máa dàbí ìgbà tó yóò ń jẹ́ ìyá mọ́pọ́mọ́pọ́ mẹ́tẹ́ ni. Ìyẹn ò máa tó rònú dé máa wo Banjo tó ń wò yẹn ó sì lè kó ní tiẹ̀ níwájú. Kó yá kó ní tiẹ̀ níwájú ni. Ní tẹ̀tí lẹ́nu. Kó yá kó ní tiẹ̀ níwájú ni o. Ṣé ti lo oògùn ẹ? Sorry. Bí a kò rest kí mi ṣe díẹ̀ kí n tó máa lọ. Ó ṣe. Madam, listen to gbogbo advice tán fún yín o. Oyún ẹlẹ́ẹ̀kejì lélẹ̀ tó máa bàjẹ́ náà. Títí ẹ wá mọ̀ pé oyún ni. Mi mọ̀ pé oyún ni mo kàn notice wípé kankan gún mi nú. Aṣọ oyún ni. Better still, my advice is take a gba ọmọ ọ̀dọ̀ so that you máa lè lessen àwọn stress yìí. Ọmọ ọ̀dọ̀ obìnrin nínú ilé mi. Doctor. Mo rí èèyàn tí ọkọ mi jẹ́ lè ṣe fún mi nírú advice yẹn. Ọkọ mi burú gan ni. Ó like obìnrin o. Ó like obìnrin gan in fact. Pé èèyàn kan ọmọ kan jẹ́ underage ọmọ 16, 18 kankan. Mi trust them. Mi lè fọmọ ọ̀dọ̀ kankan lẹ̀ pẹ̀lú ọkọ mi nínú ilé. I can't. Ó máa dàbí pé mi gan fúnra mi ni mo fọwọ́ ara mi mú ìyàwó kejì wọlé ni. Mi lè ṣe o. Kẹ́jẹ́ máa ṣe wàhálà yẹn lọ báyìí. Ẹ jẹ́ ká ṣe báyìí. Because mi lè fi yín lẹ̀ báyìí. Ṣé understand? Bóyá kẹ́ ẹ gba àgbàlagbà. Àgbàlagbà ọmọ ọ̀dọ̀. Tí bá rí àgbàlagbà tí ò ní wà attractive tó máa lókà gan-an tó máa jẹ́ṣẹ̀ mọ̀ bí ọwọ́ ọnú tí ò ní ríta tí ò lájú because ọkọ mi ò ń láìkì irú àwọn èèyàn bẹ́yẹn tó bá ti lùkò ṣá ọkọ mi ò ń láìkì irú èèyàn bẹ́yẹn so mo lè wà comfortable tí bá rí bọ̀. So kò sí problem ẹ jẹ́ kí n kàn kọ́ àwọn oògùn kan fún kẹ́ drop èlé ló pharmacy wa bẹ́ẹ̀. Ẹ ṣe kọ́ ni doctor.
bá wa ṣiṣẹ́. Ẹ má bọ̀ náà, padà. Kí ló dà kó sí mi lẹ́yìn ẹ̀kan kó sí mi lẹ́yìn ẹ̀? Ẹ kí lórúkọ wọn? Gẹ̀tìmá wa ni. Ẹ kúrò lẹ́ o. Gbàgbọ́n mi lórúkọ wọn. Gbàgbọ́n mi tewétewé. Yeah, is the security man tí wọ́n ń ṣàmójútó gbogbo bíbá tí wọ́n ń ṣọ́ wa. Àti sísí géètì àti lílọ bíbọ̀ ọkọ̀. Okay. Exactly. Ọlọ́dẹ wà nìyẹn. Dẹ̀ni ọmọ ọ̀dọ̀ tí mo ṣẹ̀ṣẹ̀ gbà ní. Ẹ̀gí lórúkọ wọn. Ọmọ ọ̀dọ̀ ni wọ́n. Ìyá ọ̀dọ̀ làwọn ọba jẹ́ báyìí. Ìyá ọ̀dọ̀ làwọn ọba jẹ́. Ẹ̀gín lè wá pè wọ́n. Ó ti hàn ní òun wọn náà. Ọmọ òdòbí ọmọ nílà méjì lójúṣe yẹ ẹ̀mí sọ́màlì òdò. Anyway, please make sure you pay if you gbogbo nǹkan tó ní láti rí ní compound. Gbogbo nǹkan tó máa lò tó máa fi ṣiṣẹ́ ibi tó yẹ kán lò sí ibi tó yẹ kán lò sí everything ní kẹ́fì wọn. Ṣé ẹ náà ni? Èmi lẹ fà wọ́n lé lọ́wọ́. Ok, ṣe fẹ́ kí n fà wọ́n lé yín lọ́wọ́ ni? No, pé kí n yanjú gbogbo ẹ̀ fún wọn ni. Fífà lé lọ́wọ́ yẹn ò yé mi o. No, àní kí n mú wọn lọ sí ọ̀tún, òsì, iwájú, ẹ̀yìn, clearing and forward. Ẹ ti ń gbé mi tipẹ́, ẹ fi ojú wọn, ẹ fi mọ̀ dé. Ẹ lọ wọ́n á ṣàlàyé bí mo gbé ẹ tó bá ṣe tán mú wọn wọlé. A máa ṣe òmà. All right. A ṣe òmà. Wọ́n ṣe màdá. No problem, that's fine. Ondo ni. Ondo mi. Ọ̀hàn kì í sojú nìkan lẹ kọlà sí. Ẹ̀yàn fàmílì ọwọ́ tó mú environment èèyàn bí èyí o. Bí ẹ ṣe fífà lọ́wọ́ bẹ́ẹ̀ ìṣòwò ṣe fọ náà kan ó dẹ̀wù bá mi. Ẹ wo ẹmọ tẹ máa ṣe gbogbo ohun tẹ bá ti sọ ẹ máa kọ́lẹ̀ ẹ máa ṣàlàyé ẹ̀fẹ́ mi lẹ́yọkọ̀ọ̀kan torí kì í ṣe ìlànà kan ojú nìkan lẹ kọlà sí ẹ kọlà sóhùn náà. O tún kọlà sóhùn. Torí gbogbo bíi ibi tẹ́ ti bẹ̀rẹ̀ ilẹ̀ gbígbánu ẹ mọ̀ gbálẹ̀ gbárawé. Ògé mọ̀kéré ń kọ́ àtọ̀sọ kàkà gé mi. Ẹ gbàlẹ̀ bá gbé tilẹ̀ ìgbà ni ẹ fọlẹ̀ kan gbogbo tí bá ti fọwọ́ yín sí ibẹ̀ ni ẹ fọwọ́ sí o ibi tí ì bá fọwọ́ yín sí gẹ́gẹ́ bí sínú ọ̀nà ilé yìí ẹ bá fọwọ́ bẹ́ẹ̀ o ẹ wá ní wá ń gbálẹ̀ wọn. Ẹ ò mọ̀ pé iná gbogbo bẹ́lẹ̀ ń jẹ́ mi òun ló dé fún bàbá àgbáǹjìlò níjọ́ tí lọ rè gbábọ̀ gbéyàwó ó ní ká finú fẹ́ra wa dénú òní jẹ́jìlẹ̀ ẹ̀fẹ́ bó bá jásìkò ọ̀pọ̀ kájọ dúró tira wa bó bá jásìkò ọ̀dá kájọ dúró tira wa èyí gangan ni wọ́n ń pè nífẹ̀ẹ́ onígbà tí mo rí ẹ̀bẹ́ rẹ̀ máa ń bẹ lọ́kàn ojú ẹlẹ́dàá rẹ̀ tó. Gbàgbọ́ mi gbogbo ọ̀fọ̀ ìwé fọ̀nà tó wọ̀ ẹ̀yẹ mi o lọ́dẹ lórí ìwé kọ́ ẹ̀yẹ mi ṣé sọ níwé rẹ́kọ́ àbí Akíntádé ní tètè ọmọ òjò yìí máa jó sí tó kàn fẹ́ ìlú ni. Bá a bá ti fẹ́ gbára wa láàbí òyìnbá wa bóńdó ọba ṣe jàmbá dínkù ọgbọ́n Yorùbá ti yé mi. Kí fún rẹ̀. Sọ̀rọ̀ mi yé ọ sórí àá méjèèjì àti kó lọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí wa àti takété ní ìsìnkú ṣọ́ọ̀ṣì òkú sórí bí wọ́n bá lè fi ọwọ́ ọ̀tún yìí tó bá mú wáyé tó fi wẹ òsì tèmi tọwọ́ àwa méjèèjì bá jọ fowó wẹra wọn nígbà náà lọ́wọ́ mọ̀ ẹ̀mí ọba yọ àbẹ́là síta gbọ́dọ̀ rẹ̀ ìwọ náà máa fà fún lága rẹ̀ pa mú síkú. Ọkùnrin dúró ná ṣé eré ọmọdé máa pè yí àbí tàgbàlagbà. Méjèèjì ni a pè é. Méjèèjì ni a pè é. Méjèèjì ni ọ̀pẹ àwọn méjèèjì ti jìnnà sí mọ̀lẹ́bí wa àti pé wọ́n ní ìsọmọdé mọ̀ èmi lè ti ṣe fàjèsì àgbà níwà àgbà olókùnkùn níwà délé wọn ò ṣàkíyèsí pé arúgbó níwà pé wo. Wọ́n sí mi àbí. Arúgbó níwà pé fò ìní wò pé arúgbó náà ní àjọba láàrin ara wa àjọba bí ìṣẹ̀wọ̀n ara wọn náà ní. Dàgbọ́n mi ètò ẹ̀ṣàgbọ́n wọn ká gbérù ìwé ẹ̀ ṣàgbọ́n ó dà mọ́ yẹ pé àgbọn ní Ondo kókó jìyà ẹ̀ ṣe kókó jìyà ó fẹ́ ká gbérù ìwé ó fẹ́ gbé mi wò lódì ní. Kókó jìyà ni kókó jìyà. Èèyàn tó bá lè gbé kókó jìyà mi tewétewé fún àwọn ọkùnrin mẹ́ta ni àti pé wọn náà ò ní ṣòro àti pé wọn náà ò ní ṣòro àwọn okó lè yí pọ̀ ẹ̀ẹ́gì mi ó ẹ̀ẹ́gì mi ọ̀sẹ̀ ṣe ń rí. Ojú mi nìkan kọ́ ló lọ bẹ̀. Ọkàn mi lọ́kọ́kọ́ gbéra báyìí ní nàró pàwọ́gà kí lọ́kàn mi nàró sí mo wá gbójú òkè lọ́gà lọ́run tó ṣe é ṣe yìí. Wégi yẹn ọkàn ẹ̀ ló be careful lọ́kàn ẹ̀ ló be careful. Ẹ
àbúrò aláburúkú wo lélẹ̀. Ṣé wọ́n máa fi àgbàlagbà ara ṣe láńgbàláńgbà? Ẹ̀gìn ìwọ náà ò lójú tì. Lójú tì. Lójú tì. Àwọn tó láti jẹ ojú pírígẹ̀tì àti bánjọ o kí wọ́n di tá ń wọlé kí wọ́n jẹ tí fowó tilẹ̀ láàrin ọ̀dẹ̀dẹ̀. Alágbàtìrá awo ayé ọ̀rọ̀ gbódògàn awo lálẹ́ ìjì ńlá tí ìjì báramu ó wíwí o. Mo dúró mo rẹ́ni tí ò bá mi dúró nínú ikú ẹlẹ́yẹ. Mo bùrìbùrì mo rọ́mọ ọ̀gbẹ̀rì tí ò bá mi rìnrìn àjò aginjù. Kàkà kó máa wó ṣọ̀fọ̀ ariwo ẹkún nílé ọmọ ọ̀gbẹ̀rì tí ò bá wá ṣáwó. Lọ paná. Lọ paná. Ojú mi. Lọ́kàn náà ni. Ilé lọ́kàn. Ta ló paná? Kí ló ṣẹlẹ̀? Ẹ̀jẹ̀. Tí wọ́n lórí kankan ni. Rí ẹ̀jẹ̀ tí. Inú orí kankan ni ṣé kò rí báyìí. Ìwọ́n náà. Tí wọ́n lẹ̀ ní. Ìwọ́n náà kó wọlé kó wà lórí bẹ́ẹ̀. No, why don't you make it? Why don't you make it? Why? Ah, don't see the ending. Ṣé kí n má parọ́ fún yín? Ewúrẹ́ abẹ́nu funfun ti kọ́ràn wọlé o. Àwọn àgbà ní bẹ́ǹdì ọ̀rọ̀ yìí. Sá. Bẹ́ẹ̀ mọ sọ. Àwọn àgbàlagbà. Àwọn àgbà gangan kì í ṣe àwọn àgbà yàwó. Èkúrú ni wọ́n gbà ní o.
àkàrà ni o màálù ni wọ́n gbà ní erin ní ràkúnmí ni o iyọ̀ ni o èmi ò mọ̀ àmọ́ kinní kan tí mo mọ̀ tó dá lójú ni pé báwọn ará bí yọ̀ bá gbádùn wọn ò lóṣù 3 gbáko. ẹskísà ẹ bá wa bí wọ́n á sọ fún yín á sọ. kéde pé wàá wà ń bẹ̀ lásán ipò tẹ́ wà yìí ẹ bọ́ ta ẹ mọ̀ fi tọrọ agbé. bàbá oṣù 3. bàbá n tẹ́ ẹ̀ sọ yìí kò yé mi wọ́n mọ̀ ṣe kí ni. wọ́n jáde wọ́n mọ̀ tọrọ owó gẹ́gẹ́ bí oníbàárà. lákàṣe babiala. kí ni mo. yóò lò lọ́wọ́ wọ́n ní ṣe pé mo mọ̀ sí babiala ni kí wọ́n tó lè. ọba jẹ́ babiala lòun mọ̀ sí lédè ìtọ̀dọ̀ tiẹ̀ babiala kan tọrọ owó ẹ wá jẹ́ sọ fún yín ìgbọ́dọ̀ já pẹ́tẹ́ ẹsẹ̀ yín bí iná. ìwé jẹ́ kí bàbá understand ipa lówó lọ́wọ́. bàbá owó wa ẹja kó ẹ ṣàánú wa. ilé rẹrù ẹlẹ́rù kì í fa tèmi lọ́wọ́ ọwọ́ àwọn ọmọ mi ò tí ì torí olú ẹ dákun ìjà ọmọ fòúnjà alẹ́ kọ́ máa gba alápẹ̀pẹ̀ létí ẹ káàbọ̀ o. abọ́dé ẹ má ṣe báyìí ẹ ti sórí burúkú ẹjọ́. kúkú abèrò lẹ́yìn. ó ń kó mi. ìyá o. orí mọ̀ yọ ọ́ ọmọ inú ọgbà ni ó ní tòótọ́ bẹ́lẹ̀ dá ìyá rẹ̀ ò bá wà lẹ́yìn rẹ̀ ni káwí pé ọ̀rá lọ gba éèpìnì lọ́wọ́ wọn ni ó bá kàn dénú yọ. ìyá o òwìwí àgbàlagbà ẹlẹ́yẹ onígbàjámọ̀ tí kọmọ nílà lójú àlá ẹ̀yà abọ́wọ́ wín ni ẹ̀yà abẹsẹ̀ wín ni òwìwí adẹ́rùbọ̀yẹ jẹjẹrẹ ti jẹlé kí ẹ ti kọ́ mi bí èèyàn ṣe mọwọ́ wẹ̀ mo sì mọwọ́ wẹ̀ ni mo fi ń bẹ̀yìn àgbà jẹun. ó sì bá gbà jẹun pẹ́. àṣẹ àṣẹ àṣẹ. wo iṣẹ́ kan ń bọ̀ wá sọ́dọ̀ rẹ láìpẹ́ yìí ẹ̀mí ọmọbìnrin náà ti fẹ́ rẹ já tán èmi gangan lọ́sẹ̀ tí mò ń dáṣẹ̀ rí àfún lọ́wọ́ àmọ́ mo ti gba ìdáríjì rẹ̀ láti inú ẹgbẹ́ wa mo yọ̀ǹda fún ọ kó o ṣe ìtọ́jú arábìnrin náà kó o sì gba iyekíye tó bá wù ọ́ ewé ọ̀mísìmísìn gbọ́ọ̀rọ̀ ni kó o gbómú fún un bó o bá ilé gbómú fún un lọ́gán lára rẹ̀ ó yá bára rẹ̀ bá ti wá yá tán gba iyekíye tó bá wù ọ́ lọ́wọ́ rẹ̀ kó o fi owó rẹ̀ rọ́pò owó tó yẹ kó o gbà lọ́wọ́ àwọn tí wọ́n dìde lọ́hùn. ẹ ṣeun ìyá o mo dúpẹ́ mo tọ́pẹ́ dá o adé á fún ẹ̀yin ìyá mi àgbàlagbà tó ń lọ dífá oore ní ṣíṣẹ̀ ń tẹ̀lé wọn ní bàbá lówó mówó tá a lọ lámọ́lá tí ire gbogbo ń jẹ́ ṣíṣẹ̀ ń tẹ̀lé láàmú jẹ́ bàbá. Jésù Kristi Michael mímọ́ Ọlọ́run alágbára bàbá tó tóbi jùlọ Olúwa tú àwọn ọmọ rẹ. àmín Jésù. àní lónú jàǹkáwọ̀ tí wọ́n ti fi ara wọn kó ó yá tú wọn sí. àmín Jésù. àní lọ́wọ́ ogun èyí tó gbé wọn dè tó ń da ayé wọn láàmú ó yá tú wọn sílẹ̀. àmín Jésù. àmín Jésù. bá a tú wọn sílẹ̀. àmín. kì í ṣe ẹ̀mí kẹ́rin kankan ló ń bá wọn jà bí kò ṣe ẹ̀san tó jẹ́ àkọ́bí Olódùmarè báwo ló ṣe wá rò pé o jẹ́ ìránṣẹ́ Ọlọ́run tó fẹ́ lójú ìjà kọ Ọlọ́run. Ọlọ́run aṣá àti kọ́ wípé ó kú nítorí ẹ̀ṣẹ̀ àwọn ọ̀dá ènìyàn. bẹ́ẹ̀ni. ẹ sì kó gbogbo ẹ̀ṣẹ̀ wọn. oh yes. àní sẹ́ bàbá ẹ̀yin lọ bá ọ̀rọ̀ mọ́nísà tó fàyà. bẹ́ẹ̀ni. gbogbo ẹ̀mí kẹ́mi ni mo sọ tó ń da àwọn ìránṣẹ́ yìí dànù ó yẹ tú wọn sílẹ̀. àmín Jésù. wo ìránṣẹ́ Ọlọ́run àlàyé èmi ò ráyè gbogbo àwúrúwẹrẹ o sọ fún ìránṣẹ́bìnrin kó lọ tẹ àwọn ìránṣẹ́ tó torí wọn wá nínú dáadáa wípé ta ni wọ́n ṣẹ̀ tí wọ́n bá ti rántí kó lọ túbá tó bá ti dáríjì wọ́n ó ti tán o sórí tó bá gbìyànjú
gbìyànjú kíyànjú ọkọ̀ fún lágbára kágbára kankan tó gbìyànjú láti tú ẹran lójúṣò mi màá kọ́kọ́ fi ẹjọ́ rẹ sun Olódùmarè náà kí n tó pitú ọwọ́ mi fún ọ. fún wọn sílẹ̀. àmì Jésù. Olúwa tú wọn sílẹ̀. àmì Jésù. gba gbogbo ògo. àmín. àṣẹ ti bàbá ti ọmọ. àmín. ti ẹ̀mí mi. àmín. kí ó máa bá wa. àmín. kí ó máa tọ́ṣì sẹ́wà. àmín. kí ó dára fún wa. àmín. kí ó ṣẹ́gun fún wa. àmín. méje. Hallelujah, 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 hallelujah. Ẹ pẹ̀lẹ́ madam. Olúwa gbàdúrà wa. Níwájú Olúwa tá a gbọ́dọ̀ kò jẹ́ ìrọ̀. Amúmiri wípé àwọn ìránṣẹ́ tí à ń gbàdúrà fún yìí wọ́n ṣe ẹ̀ṣẹ̀ kan ni o. Wọ́n sì gbọ́dọ̀ túbá fún ẹni tí wọ́n dẹ́ṣẹ̀ yìí sí. Ẹlẹ́ẹ̀kejì, wọ́n gbọ́dọ̀ jáde síta kí wọ́n máa rìn káàkiri. Lórí ìrìn yìí ni wọ́n ti pàdé ẹni tí ó ṣe atọ́nà wọn lọ́dọ̀ ẹni tí wọ́n ṣẹ̀ sí yìí tẹ́ni yóò sì fi dáríjì wọn. Alàgbà, tí mo bá gbọ́ yín lágbọ̀ọ́yé wọ́n á bẹ́ síta wọ́n á máa rìn kiri kán tó pàdé ẹni tí wọ́n ṣẹ̀. Bẹ́ẹ̀ ni ẹ̀mí ṣe ń sọ fún mi. Àlìbà, nígbà tí wọ́n bá rin ìrìn yìí tí wọ́n ń ṣe eléyìí lọ́wọ́ a gbọ́dọ̀ fi àdúrà àti àwẹ̀ jagun kí ìran yìí lè bá wá sí ìmúṣẹ. Ẹ ṣé alàgbà, ṣé pé kò kí má gbilẹ̀ kó wọn wá síbi iwájú Olúwa ń bíbá. Kò ní ìdí kí wọ́n wà. Tó bá jẹ́ pé táwẹ̀ náà ni wọ́n á gbà èmi gá bá wọn gbà ń bẹ̀. Bẹ́ẹ̀ta. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ pẹ̀lẹ́ yà àlàáfíà ní fún mi. Ẹ ṣàánú wa torí Ọlọ́run. Ẹ ṣé o. Kó bù wá. Ẹ ṣàánú wa torí Ọlọ́run. Kó bù wá. Kó bù wá. Àmà ṣàánú wa o. Àṣàánú wa o. Kó bù wá. Kó bù wá. Àmín o. Àmín 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 àmín. Ẹ ṣàánú wa o, àjọ o. Kó bù wá. Ẹ ṣé o. Kó bù wá. Kó bù wá. Kó bù wá. Ẹ ṣàánú wa torí Ọlọ́run, ẹ jọ̀ọ́, ẹ ṣàánú wa torí Ọlọ́run. Kó bù wá. Ẹ ṣàánú wa. Kó bù wá. Ẹ ṣàánú wa ìyá wa. Kó bù wá. Ìyá wa ṣáàdúró ni. Ẹ ṣeun ẹ ṣeun ma. Ẹ ṣeun ní kojú lọ́wọ́ yín o. Àmín o, àmín àmín àmín. Kó bù wá. Ẹ ṣeun ìyá wa, ẹ ṣeun mo dúpẹ́, ẹ ṣeun wọn. Ẹni ọlọ́bùn. Kó bù wá. Ẹni ọlọ́bùn. Ẹ ṣeun. Kó bù wá. Ẹni ọlọ́bùn. Kó bù wá. Ẹni ọlọ́bùn. Kó bù wá. Ẹni ọlọ́bùn. Ẹ ṣàánú wa. Ẹ ṣàánú wa torí Ọlọ́run. Ẹ jọ̀ọ́ ẹ ṣàánú wa. Ẹ ṣàánú wa. Ọ̀nkú. Ẹni ọlọ́bùn. Kó bù wá. Ẹni ọlọ́bùn. Ẹ ṣeun. Kó bù wá. Ẹni ọlọ́bùn. 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 Ẹ ṣeun. Kó bù wá. Ẹni ọlọ́bùn. Kó bù wá. Àǹtí ẹ ṣàánú wa. Kó bù wá. Bọ̀dá bọ̀dá o ṣé o. O ṣé o bọ̀dá àǹtí o ṣé àǹtí o ṣé o àǹtí o ṣé o. Ẹ ṣàánú wa. Ẹ ṣàánú wa torí Ọlọ́run. Ẹ ṣàánú wa. Ẹ ṣàánú o. Ẹ ṣàánú wa. Ẹ ṣàánú wa torí Ọlọ́run àjọ. Ìyà ẹni jẹ wọ́n, ojú wọn ní fọ́ o. Kó bùn wá. Ẹni ọlọ́bùn. Kó bùn wá. Ẹni ọlọ́bùn. Kó bù 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 wá. Gbẹ́sẹ̀ kú ọbẹ̀ dúró bẹ́ẹ̀ sórí iwájú wọn gọ́tà
bọ́ọ̀tà á mọ̀ súnmọ́ wájú o mi wá o alẹ́ o alẹ́ màmá madam mo ibẹ̀ jókòó ùdí ẹ ti lálàá jù madam ùdí ẹ ti lálàá jù kéṣe ó lálàá ó tóbi jàgà ọ̀gá owó tó kọ́ pẹlẹbẹ ọ̀gá ọ̀gá ó dàrọ ọ̀gá ó pẹlẹbẹ alẹ́ ó ti tó ó ti tó dáadáa àwẹ̀ tí ó ti over bẹ́ẹ̀. ẹlẹ́rìn dòdò. mi wá bá mú búrẹ́dì wá búrẹ́dì. àti ẹlẹ́rìn dòdò la máa fi. búrẹ́dì ọlọ́mú ọlọ́mú. tó rọ̀ tó fẹ́lẹ́. ó rọ̀ madam wo ó rọ̀. ẹ fún tiẹ̀. ẹ̀yin méjèèjì mẹ́fà yìí mẹ́ọ́ à ń pè owó àti madam pé mẹ́ọ́ owó wà. tèmi dá owó wà. ìgbé bí ti ń ta mí owó wà náírà méjì. ẹyọ kan ti tó ẹ̀sán dáká wéèsì owó amada wéèsì owó bẹ́ẹ̀ ẹ̀sán ó yá madam gẹ́tẹ̀ gẹ́ ọkùnrin wò ó yá mẹ́ta. kí la máa fi jẹ. ẹlẹ́rìn dòdò. ẹlẹ́rìn dòdò. tó tutù. tútù. tútù gidi òun ní pọ̀. ṣé ẹlẹ́rìn dòdò wà. sí kò sí omi tútù. iná wa ń tà. omi tútù ó tútù dáadáa ó ṣèyàn. amúwá omi tútù méjì. àbàjá mèsì. omi tútù. ṣé dako ṣé ká máa lọ sókè lọ́hún a rí omi tútù àbí ẹlẹ́rìí dòdò ló. ebe pa wọn ká jẹun. bí ẹlẹ́rìí dòdò á yó wọn ẹlẹ́rìí dòdò. omi lè ṣẹ̀yàn ọ̀gá rò ó tútù. wàdí madam bínú tútù. ó dà búrẹ́dì kò mí. búrẹ́dì. wọ́n rí omi fún ọ náà. kàn wá fún mi ní pure water. irú tiwa ni kàn fún ẹ o. ṣé kò sówó lẹ̀ ni. kò sí o ẹ fún mi lómi tèmi omi tèmi. irú tiwa tó tutù yìí náà ni kò gbà. omi nẹ ti tutù jù omi tèmi èyí. ẹgín. o. ká jọ pín búrẹ́dì èlé. no madame èlé yóò wá. kí ni wọ́n wá rí jẹ. pẹ̀lẹ́ ọ̀gá à ń ká jẹun o. látàárọ̀. ọ̀pẹ̀lẹ́. kí ni ẹ. ọ̀gá páìpù yìí. ló ṣe ṣù. bẹ́ẹ̀ páìpù lù wọ́n ó bẹ́ ẹ bá ká ṣe ṣù. láti inú ilé. páìpù yìí páìpù. ló bẹ́ ta gbọ́ǹta. páìpù yìí ọ̀gá mo dá ká fún wọn mélèé pọ̀ ọ̀gàn wọn páìpù yìí. bóyá o súnmọ́ bí spíkà. ẹ bẹ̀rù ọlọ́run o ajá bí ọwọ́ ta àwọn ògbọ́n ṣì o. ọ̀gá mo dá ká fún ọ̀gàn wọn yìí. ó ti dá. náà tó wọ èmi tí ṣuṣẹ́ adáfẹ́ mọ́tò olóore mi gúgi ẹ̀sán bẹ́ẹ̀ ọ̀gá mélèé pọ̀ ọ̀gàn wọn. stop complaining ẹni ẹlẹ́ni tó ràn wá lọ́wọ́ má jẹ́ kó dàbí ẹgbẹ́ afẹ́ fi igi. ọ̀gá èmi ò sọ pé parọ́ o èmi ò ló parọ́ o. ọ̀gá pure water mi mú yìí pure water mi mú. mo ti gbọ́ ní páìpù ló bẹ́. àwọn ọ̀gá pure water mi mú yìí madam go pure water yìí pure water. káṣá máa bẹ̀rù ọlọ́run.
ká má bẹ̀rù Ọlọ́run gbogbo mi tá a bá ṣe ká má bẹ̀rù Ọlọ́run. mi pọ̀ ọ̀gá kèṣe wéṣọ̀ǹdó wọn nágídí agídí ẹ̀ ti pọ̀ jù ìwọ wé jẹun náà tó wọ̀ pẹ̀tù kéléwé ràn ju kéle dédé lẹ́jì ìwé lò wá kà bọ́ gbalẹ̀ wá ṣubú sálẹ̀ bẹ́ẹ̀. ó ti dà ká má bẹ̀rù Ọlọ́run. Ọ̀gá èsì pọ̀ ọ̀gá bá mi yọ. èdè bá yọ náírọ̀nù. Táyọ̀ bisikíìtì ẹ̀ mo ti mú síbi jíìkì yìí ló mú táwọn. Ọlọ́run ṣe ìwọ gan fún ẹ o ti kúrò ní ọmọ ìtàn o ti di biggest so àdúrà lèmi àti ẹ dákàgbọ́ sí Ọlọ́run Ọlọ́run á gbàdúrà wa ayaba ẹ àtààyè àwọn aya ojú wa là dúdú dédé wa á dùn dáàdì àti mọ́mì a gbé ẹ sínú mọ́tò àjókòó tí wọ́n lọ wájú lé àwọn àtàwà mọ́tò lọ àkàgbé lọ sí ṣùkú àkàgbé ọ̀yà fẹ̀yì ẹ̀ Táyọ̀ ọ̀nà bá mi lọ́nà kí lè ṣe o ọba ojú òde. nǹkan tí máa ṣe fún ẹ. ọ̀gá ok nǹkan tó wàá ṣe fẹ́ mi ṣé ọmọ kan tó lè ṣe fún ẹ rí. nǹkan tó máa ṣe fún ẹ ló ṣe kókó sí i. bí bá fẹ́ lójú ẹ ló là ló bá jẹ́ ìbànújẹ́ kò ní ojú ẹ èyí ńlá. ní má ṣe pé. fẹ́rẹ̀ ká fọ̀ lójú ẹ là tó ká pa máa tó bá lè fọ̀ fi lójú ẹ ló bá lè ìbànújẹ́ ká jẹ́ sínú ayé mi. èmi láti bí nígbà ìgbà bá lójú ẹ ló là ṣùgbọ́n ló ṣe mi lágbàdá mi ò lè fọwọ́ yọ. àtàwọ̀ yìí ó lè kó ṣe kò wọ́n yìí ó rè yìí ó rè
ẹ ṣàánú o. ẹ ṣàánú wa o ẹni Ọlọ́run bá bù kó bùn wá o. Oríire àríire. Bíbá ìṣe wa dábẹ́ yìí ti dájú o ẹni Ọlọ́run bá bù kó bùn wá o. ẹ ṣàánú o. òun a máa lọ sókè nìkan má lè kí ara. ẹ ṣàánú wa o ẹ ṣàánú wa torí Ọlọ́run o à ń jọ o. Oríire àríire. ọ̀nkú ẹjọ́ à ń ṣàánú wa ẹjọ́. ẹ ṣàánú o. Ọlọ́run á bùkún yín o. kí iye tẹ bá ní náà ni. Ọlọ́run á bùkún yín o. èmi kan ti jẹun gan láàárọ̀ yìí ẹ ṣáà gbà. ẹ ṣeun o. ẹgí. èlé ló fi. ṣebí kíkí yín ó má ta ni mo wò. búrọ́ọ̀sì. ẹ gbà bẹ́ẹ̀ jàre. búrọ́ọ̀sì. èmi gan ló lọ́wọ́ mo kàn fún ìyẹn ni. búrọ́ọ̀sì. ẹ ti bínú. ẹ filẹ̀. ẹ má bínú ẹ má bínú. wùṣèwùṣè rìn bí alákàn yín 20 naira. 20 naira. amúgbó wò é amúgbó wò ẹsẹ̀ rẹ̀ ṣe rí bí akàn. Ọlọ́run ní gbójú lọ́wọ́ yín o. ẹ ṣàánú wa o à ń jọ. Oríire. à ń ṣàánú wa o. ẹni Ọlọ́run bá bùn kó bùn wá o. Àríire. ẹ ṣe níbi 20 naira ṣá o. à ń ṣàánú wa jọ o. ẹ ṣàánú o. à ń jọ o. owó ńláńlá. Ọlọ́run ní gbójú lọ́wọ́ yín o. 500 300 lọ́wọ́ 1000. ẹ ṣàánú o. Oríire àríire. ẹ ṣàánú wa o. do mo lè rí ibì kan tí mo lè ya ìgbẹ́ sí inú ń kó mi. inú ń kó mi. ọ̀gá inú ń kó mi wọ́n dà kó ti wà ní téńté. ọ̀gá mo fẹ́ ṣú. ọ̀gá estate aláwa yìí estate yìí dédé everybody dédé wọ́n ti tilẹ̀kùn mọ́yó ṣẹlẹ̀ ká gbálẹ̀kùn àlè lọ́mọ gbálẹ̀kùn estate láwa èyí pọ́ dání àti ẹ̀rọ wọ̀nyàn fún wa lówó. àti ẹ̀rí lálọ́n tó máa gbé wọn lè sáré sásẹ̀gbẹ́ fẹ́ǹsì kan kí n bó bẹ̀. nylon ló máa ń kówó sí ni. nylon kò sí nylon. madam méjì àgbẹ̀dẹ̀ mú kí ní gbà mọ́wọ́ náà madam má ṣe mú lẹ́sìn má ṣe méṣe náà fẹ́ ṣe méṣe. bóyá ká wá kí n máa lọlé. ọ̀gá chai do mú wíìnì dúró. mo lè mú dúró mọ́ o. mú dúró bẹ́ẹ̀. kò lè dúró máa yà sára o. kò lè dúró mọ́ o. madam ẹ ti powó ẹ ti pa púpọ̀. ká lọlé náà bóyá ká lọlé ìwọ kó dá padà wá. ká lọlé náà ìwọ kó dá padà wá tó bá béèrè wa wàhálà lọ sí mi. ọ̀gá dídá padà wá ká tọrọ owó. ọ̀gá kí má fọ̀ fi ó ṣe mí kẹ̀ apá mi méjì ó pé ọ̀sẹ̀ mi méjì ó pé ojúmọ́ là etí mi di ẹni yìí bá ròǹbù kúrò mí níbẹ̀ ròǹbù kúrò mí bú kákájẹ́ tẹ̀ ẹ́ yìí o nbú kákájẹ́ tẹ̀ ẹ́ mi ò ròǹbù kúrò mí mi àfọlójú à sáré lọlé lọ ṣe yẹn náà. ó yá àǹkà wà gbà ẹ. má bọ̀ náà. ẹjí ìwọ dè mí mú. ajá tọrọ owó sí i ẹ ti powó owó ìtì pọ̀. màá yàgbẹ́ sára o. ó yá mo ti gbọ́ wọn. àti mú suggestion gidi wá o lè dá padà wá wà á dẹ̀ ṣàlàyé fún wọn pé a lọ sinmi ni. èló la ti pa ń sìn. èló la ti pa. ọ̀gá kò pọ̀ rárá kò pọ̀. ìgbà mo ti mú bá so wà ní. ọ̀gá ẹ ti yàtọ̀. mo ṣàlàyé fún yín. ọ̀gá.
ti sún ọ̀gá ti sún báyìí. Bánjọ torí Ọlọ́run kì í ṣọmọdé. Òun ṣọmọdé ni mo sọ fún ẹ. Kálí máa kọ́. Ẹ wo mi ò tí ì gbowó ẹbẹ́ mi gbowó. Ẹ bá gbowó. Ẹ wo madam ìfẹ́ wọn èyí o ìfẹ́ méjì òwúrọ̀ wọn ó ti púpù sábẹ́ yìí ó ti sún so wọ fún ẹ á fún ẹ yìí o rárá fún ẹ o. madam ẹgí wọ́n tẹ̀lé mọ́rọ̀ bá mọ́wọ́ ẹgí jà mọ́tò látẹ̀ká o pé wọ́n tẹ̀lé mọ́rọ̀ owó mọ́tò kò sí bí mogoko ẹ ọ̀gá ti wọ̀ ní àmọ́gó wá nípa tí mo wá akọ́gọ́kọ ẹ mo di aka lọ mo dá tún múnú owó yìí mo pa yìí mo lè múnú owó bí o dúró ọ̀gá mogoko ẹ ṣùgbọ́n. mo ṣe báyìí fún mi wọ́n lè ní kọ̀kọ́ gbé lónìí. kí mímí owó tẹ̀lé kọ ẹ dúró lọ̀gá ọ̀gá mogoko ẹ ogoko ẹ. ọ̀gá mogoko mi. ọ̀gá. ṣé o ti dá sọ fẹ́ máa lọ àbí kébè ò tilẹ̀ kù. ọ̀gá. ẹ máa ń bọ̀ ọ̀gá. ẹ̀dùn ẹ̀jẹ̀ wo ṣègbọ̀nsẹ̀ tán wọ́n bá ṣègbọ̀nsẹ̀ tán wọ́n wàá fún ọ lówó wọ́n bá ṣègbọ̀nsẹ̀ tán. mo wá ṣòwò ṣọ́ọ̀tì báyìí láàárọ̀ kùtùkùtù. kí ìrówó lọ́wọ́ ọ̀gá kan gbogbo ní sí. èmi báwo gan ni mo ṣe rìn tí mo fi rìn lọ kó a padà sí burúkú mo wá ń gbélé ayé bí ẹni tí ò ráyé wá mo dìtà wọlé. Èmi onílé ọlọ́nà wá dẹ̀mí ẹ̀sìn wá dẹ̀mí ẹ̀sìn mo ń ṣègbọ̀nsẹ̀ sára káàkiri. How did I get here? Kí ni mo ṣe gan? Olúwa, kí lẹ́ṣẹ̀ mi gan? Where did I get it wrong? Ta ni mo ṣẹ̀ tí ó dáríjì mi? Kò ọjọ́ àbílí mọ́ mi lára. Olúwa, dárí ẹ̀ṣẹ̀ mi jì mí. Olúwa, dárí ẹ̀ṣẹ̀ mi jì mí. Má ṣe.
tẹ́ ẹ bá rántí iṣẹ́ ọmọ ọ̀dọ̀ mo wá fìdí yìí dáadáa ìgbà ní tọwọ́ tẹsán àmọ́ pé màdá ọ̀gá mo tún múṣẹ́ bára mọ́ múṣẹ́ bára ẹ̀yẹ̀ mú ẹ̀kọ́ mi lè gbó múṣẹ́ bára wọn fẹ́ kíyàn wọn ṣé gbọ́ jẹ́ àjọ owó yàrá ti pa owó tá a bá pa ibi tá a bá lọ tá a bá lọ tá a bá ti àgbè lọ jẹ́ àjọ bí ká kó dédé wọ́n lè dé kó òun kò jẹ́ tèmi nìkan ní kó tán ní ká kó kẹ̀kọ́ tá a bá pa. ẹni nìkan ó ti jáde. wọ́n wá gbé máṣí. máa ṣiṣẹ́ lásán. bí bẹ́ẹ̀ kọ́ àdéká lọ ló gbọ́ ọ̀pọ̀ àmọ́ ká lọ. ẹ fẹ́ máa lọ bẹ̀. má lọ. ẹ máa lọ. ìṣèlú méjì lọ. ẹ jọ lórí ọjọ́ ẹ má ṣe bá jìdí pé fẹ́ dájú wa nìyẹn tẹ bá lọ ẹ má dájú ẹ má lọ ẹ jọ ẹ má dájú wa ẹ jọ ẹ má lọ. ẹ ṣọdájú. jọ. ẹ lè dájú. àwọn fẹ́ dájú mi. nígbà yìí fẹ́ ṣe rọ́ọ̀bù yà á ṣiṣẹ́ méje iṣẹ́ méje mórí kan àdá parí. wọ́n máa parí sórí bí mo ṣe kú Oǹdó àṣetẹ̀ ni wá ṣe yí o bí wọ́n ṣàfi ṣọ́ọ̀tì yìí o àmọ́ ìdí ṣọ́ọ̀tì àjọ owó náà bá bẹ̀ wọ́n àjọ adékalọ tí bá ti tẹ́ wọn. kọ́ máa lọ bẹ̀. mo ṣe nǹkan tí mo sọ kọ́ nìyẹn mo ṣe báyìí. kó máa kó gbogbo owó náà bá pa kó máa kó lọ. wọ́n ti ní kẹ́ máa kó lọ ẹ máa kó gbogbo owó ní má lọ ẹ má fi wálẹ̀ ẹ jọ ẹ má fi wálẹ̀. bí ká kó lọ bí má yìí wọ́n nà. ẹ má fi wálẹ̀. mi yìí fi wálẹ̀ bẹ́ẹ̀ lè fi wálẹ̀ ìbílẹ̀ ìgbà mi wá ṣàṣe ṣọ́ọ̀tì mi lè kó dédé Oǹdó mi wá ṣàṣe ṣọ́ọ̀tì ìgbà ṣe dé ebó wá dé èyí o ṣe à ń gbọ́ máa dúró sọ tẹ̀mọ́ kéwé fọ lẹ́yìn mi. gbogbo náà kò gbá nínú kò bá yẹn. ilẹ̀ tún sọ. ọ̀fun bẹ́ẹ̀ ni ẹ̀fún gbé mi ẹ̀gbẹ́ wà mí wọ fíríjì tó bá mi wá drink tó wá tutù kò sí kí mi. Drink. Afẹ́mu drink. Ọ̀gá, ìwọ wo náà jọ ẹ̀ wá? Drink for fish rẹ̀ ká gbọ́gbọ́ ká títí ní ọ̀ka ìjàgbẹ́ ṣọ́rọ́ ká. Mẹ́mẹ́ àgbàdo ra drink sínú níbà o. Kò sí drink. Ẹ̀mẹ́ rà mọ́. Kò sí ra díẹ̀. Kò sí drink. Kò sí ẹ̀lẹ́ tuntun gbogbo àwọn ọmọ yẹn kí ọkọ̀ tẹ̀ fi. Ọ̀gá dàda, ẹ̀ máa tún náà. Ẹ̀ tún náà. Kò sí náà pápá láti jẹ ká. Kò sí náà. Kò sí náà. Kò sí drink. Kàkà gbọ̀ngbẹ́. Gbọ̀ngbẹ́. ní ìgbà táwa ka ìwé Pàyàmọ́ríǹjèlò ó yàtọ̀ sáwọn ìwé 33 tẹ̀yìn ká nìsín ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n kọ́ wa ń wé gbà náà orin ni wà pé báwo bá mọ̀wé rẹ bàtà rẹ á dún kó ká òwò náà pé kókó ká ní ìyá ọ̀sẹ̀ àwọn òmìnira wọn wọn ni bọ́ọ̀ bá mọ̀wé rẹ bàtà rẹ á wọ́ gẹ̀rẹ́ rẹ nílẹ̀ àti kókó ká àti gẹ̀rẹ́ rẹ nílẹ̀ ọ̀sẹ̀ kankan bẹ́ẹ̀ kí ló dé kí ní ṣe ọ́. Bàbá Gate, ìgbà wo ni ojú dádì àti mọ́mí máa là? Ọmọ yìí wọ́n lù lá wọ́n sọ̀rọ̀ dìbí iṣu mẹ́ta ò sọ̀rọ̀ dìbí ẹyin adìẹ mẹ́ta ẹyin adìẹ mẹ́ta ò nira láti dìbí ẹyọ ọ̀rọ̀ mẹ́ta ẹyin ò sí kápá mi ọwọ́ Olódùmarè ló wà torí pé ohun tí ń ṣọ̀gá àti màdámù kì í ó kọjá àwọn tápọ̀ ọsibítù lè kà tápì wọn ó ṣiṣẹ́ abẹ fún wọn kì í àwọn ohun tí ń ṣe wọ́n ojú towó ni ọwọ́ Elédùmarè ló wà. but bàbá ṣẹ́yìn ò ní nǹkan tẹ́lẹ̀ ṣe sí mi they are bẹ́ẹ̀ láìkí mọ́mí àti dàdí. kò sí ìwọ̀n ìṣe mi o kò sí ìwọ̀n ìṣe mi àti mọ́mí ẹ̀ àti dádì ẹ̀ wọn ò gbàbí kan ṣe mí ọ mọ̀ pé obìnrin tá a bá ń fẹ́ lọ́mọ rẹ̀ máa ń wu ni
ìfẹ́ tí mo ní sí bàbá àti ìyá rẹ lè mo náà ní sí ọ ló fi jẹ́ pé lẹ́ẹ̀kọ̀ọ̀kan èmi máa ń fẹ́ bọ́ sọ̀rọ̀ kọ̀ọ̀kan téèyàn máa mú lọ́wọ́ bí ìyá mi àmọ̀ká fi máa ń bèmí náà sọ̀rọ̀ ńgbà mo wà kékeré ókè àkànní o àkọjá ayé rẹ o má ṣe kìíní o ṣé wàá rí láti gbé ìgbésẹ̀ lé lórí o kò ṣe bẹ́ẹ̀ sí ṣùgbọ́n tí ó sì mọ náà ní ọmọ àmọ́ ọmọdé gbọ́n àgbà gbọ́n òun láì dálẹ̀ ìfẹ́ o. ọmọdé lọ́gbọ́n àgbà lọ́gbọ́n. bẹ́ẹ̀ ni òun ni wọ́n papọ̀ tí wọ́n múlẹ̀ ìfẹ́ oúnjẹ lò tí wọ́n fi máa ń pé kàkàká yí olúfẹ́ bàjẹ́ olúorogbo lọ́tán yí olúfẹ́ ṣe. Mo ti mú ìgbà kan gbádùn ìjẹ́ òbí mi rí. Mo ti nífẹ̀ẹ́ ọkọ mi rí. Ọkọ mi láì gan ti nífẹ̀ẹ́ mi rí. Mo ti gbádùn abiyamọ rí. Mo ti bọ́kọ sí ìfẹ́ rí. Nígbà tá à ń retí èrè ìgbéyàwó dídé ẹ wá kéwà já sí òfin ọjọ́ kejì ọjà yìí gbàgbọ́n mi mo fẹ́ dó gíyàn mi kí èrè yìí ìfẹ́ yìí mi ní sí ẹ fẹ́ jẹ́ kò mí bẹ́ẹ̀ ṣé ọkọ mo dà fẹ́ níbẹ̀ àbí mo fẹ́ bí bébì èyí mi rárá èyí mi. àmọ́ pé olóòtú ẹ̀gìn ọmọ ayáwó ogun ọmọ òmìnira náà yàgbẹ́. èmi mọ̀ pé èèyàn tí ò bá gbọ́n ló gbọ́n lẹ́yìn kò lè sọkọ mọ́ so ṣùgbọ́n mo fẹ́ kó mọ kinní kan wípé kò sí nǹkan kan láyé tó já ṣìṣe bí Elédùmarè bá ṣe fẹ́ ohun gbogbo ló ṣe máa rí ohun tí mo fẹ́ lọ́dọ̀ rẹ̀ ò pọ̀ kò sọ́kùnrin kankan tó lè dá ayé rẹ̀ ṣe bẹ́ẹ̀ ni kò sóbìnrin kankan tó náà lè dá ayé ẹ̀ ṣe Elédùà àti gbé wa pàdé ara wa torí ìdí kan ni ó wù mí kémi ọjẹ́ wo kí n wà lórí àgbò kájọ wà tipẹ́tipẹ́ gbogbo ohun tí bá ń bẹ nù wọ máa sọ fún mi kájọ máa ṣe bíi lọ́kọláya ká fífẹ́ hàn síra wa ohun tí mo fẹ́ gbọ́ bẹ́ẹ̀ lọ. gbàgbọ́ wẹ̀ tó bá wá jẹ́ bẹ́ẹ̀ dá ètò orí jìnnà a ní láti mọ̀ra wa dáadáa bẹ́ẹ̀ni dá ètò tẹ̀síwájú. èmi náà mọ̀ bẹ́ẹ̀ torí èèyàn tí ó bá sí ni tá a bá kú àìfi òwò ẹni pamọ́ fún. gbàgbọ́n
bódà lè tọ́jú àṣírí. Dáadáa, ohun tó dó bá dé èrè ta. Ó náà ṣírí kàí máa gíyàn ẹ. Àmọ́ jẹ́ kí n sáré tètè yọjú sí Táyọ̀. Ó wà lójú ẹnu. Padà wá. Lójú ẹnu. Àìró mi lójú ẹ̀tù. Ọ̀rọ̀ ẹkún ò ní tẹ̀sùn. Àmẹ́ o, àmẹ́. Ó ti ṣe dáadáa ju kó o tún bú ẹkún lọ. Ó ṣe dáadáa. Ó ṣe dáadáa. Kí ló fẹ́ dáadáa yìí? Ó ṣe dáadáa. Èmi náà jọ, èmi náà. Ìwọ láì gan, mo try o. Mo try ọkùnrin ewu yìí o. Báwo ni màá gúnyán ọkọ ẹ̀ náà la? Ká nígbà mo kéré jù báyìí lọ, iná pété gbé ńlẹ̀ wọ́n máa ń pè mí. Agbégi lódò máa bẹ̀rù èpè. Wo gbé yìí lódò ló tọ́. Ibi mo bá páàkì ọkọ̀ sí, bí a bá páàkì B2 bẹ́ẹ̀ ilẹ̀ ẹgbẹ́ ó máa yọ ni. Wọ́n fọ̀fí obìnrin yóò bá jínú owó ọ̀kọ̀tù tó gúnyán ọkọ ẹ̀, ó mú ìfọ̀fí ó ti ṣuṣẹ́. Ǹjẹ́ yẹn. So mo ti ṣuṣẹ́ wá jiyàn àtọ́bẹ́lá. Ǹjẹ́ yẹn. Mi wá. Lónìí pẹ́ o. Èmi ni. Ọ̀tá ni. Èmi gbàgbọ́n mi tewétewé ni. Èmi ọmọ ọ̀gbárágádá làágùn bọ́rùn. Gbàgbọ́n mi. A mọ̀ pé ìwé ń lọ́wọ́ ẹ̀. Ọ̀kan ṣoṣo báyìí láàárọ̀ bẹ nílé olúmọ̀kì ṣàgàdà ló bẹ àwọn ọ̀rẹ́ lọ́jọ́ tọ̀bẹ rí bá di méjì wọn á dọ̀pọ̀ gbogbo ọ̀tọ̀ ní tálágbẹ̀dẹ rí wọn á dú lójú wọn á dú lẹ́nu wọn á ṣàgbọ̀n ṣàlẹ̀ wóríwórí. Gbàgbọ́n mi. Ó fún mi ní ìwọ́jẹ torí mo fìfẹ́ hàn sí ẹ. Kò rí bẹ́ẹ̀ o, kò rí bẹ́ẹ̀ o, mo mọ̀ ọ́ dáadáa ni, n ò lè fún ọ níwọ̀jẹ. Ọjọ́ tó ti wọnú ilé yìí ni mo ti mọ̀ pé ẹ̀san ló wá gbà. Ṣùgbọ́n òun ò tó lẹ́ni tó lè dẹ ọ lọ́wọ́ dúró torí pé ọmọ Olódùmarè lẹ̀san. Mo mọ̀ pé wọn lọ fi jí wẹ́rẹ́wẹ́rẹ́ tí ò jẹ́ kó mi ọkà owó yìí. Mo rí ọ. Mo mọ̀ pé èèyàn tí ò gbọ́n nú ó gbọ́n lẹ́yìn kò lè sọkọ mọ̀ṣú ayé ló ń fẹ́ ọmọ alọ́ba lóògùn ni mí mo tó mo lè sọkọ àmọ̀ pé ìwọ lọ máa dọ́kọ lójú àgbà kíyan rẹ̀ má dà sí bí mo bá fẹ́ ọ ní kẹ́kẹ́ ó dégbẹ̀rin ọkàn bí mo ò kẹ́ ó dégbẹ̀fà kíkẹ́ta ìkẹyìn ó dégbẹ̀rìndínlógún ìwọ ló máa dọ́kọ lójú àgbà kíyan rẹ̀ má dà sí kí nìkan ní ń wù mí lábẹ́ ìmọ̀. Ó tó. Mo lórí ìjẹ́jọ́ mo lórí ìjẹ́jọ́ ẹ jẹ́ ká ròǹtó ẹ̀gbìn mo lórí ìjẹ́jọ́ má bínú bá a bá jẹ̀kọ́ àdáríjì mi má bínú ológun mọ̀sùn ọmọ ayáwó ọmọ òwú ìrìnàjò àgbẹ̀ mo mọ gúnkè
Ajínyẹrẹ lórí àtẹ, òyìn kékeré bí ẹni àpọ̀, òyìn gàmbàrí bí ẹni ẹni àkàrà. Má bínú. Kọ̀lọ̀kọ̀lọ̀ lórúkọ mi. Ẹyẹ tó ju gbogbo ẹyẹ lọ. Ọ̀kan pàtàkì ni mo jẹ́ láàrin àwọn àgbà. Ṣoṣo nínú ọmọ tí mo bí kó lówó lọ́wọ́ kí òkìkí ẹ̀ tàn káàkiri gbogbo àgbáyé bíi ti Fọlọ́runṣọ́ Alákìjà bíi ti Tóyìn Kọ́ládé bíi ti Òkòndó Ìwé Ara. Mo wá ṣetán ní wákàtí láti fi ọmọ mi méjì sílẹ̀ gẹ́gẹ́ bí kí n fi ra ọlà. Lẹ́yìn náà mo wá fẹ́ kí ẹ̀yin ẹgbẹ́ kí ẹ fi mí sípò ìgbà kẹta tó ṣí sílẹ̀ nítorí pé àgógó igun yẹgún la fi fún àti wípé òwe ahun yẹ ahun la fi fa òun lórí bó sunwọ̀n la fi fún jàpá èmi kọ̀nàkọ̀nà ní kẹ́ fún. Àrígídí awo ògbámọdé àgbárígìdì awo òlàlẹ̀ ajífíní arìnfíní afẹ́po bàálà lálàjẹ́ gbogbo wọn gbáríjọpọ̀ wọ́n gbé onífẹ̀dépò ẹ wá gbáríjọpọ̀ kẹ́ẹ̀tì kánákáná lórí ipò kánákáná mò ń jẹ́ wá gbà ó yóò lọ́lá bí ẹlẹ́wù odò. Àṣẹ. Yóò fi gbogbo ara ṣòwò bí ṣẹ̀ṣẹ̀ fún. Àṣẹ. Wá gbà ó ẹni tí ó bá fẹ́ ọmọ yìí òun ni ó jábálẹ̀ rẹ̀ o. Wá gbà ó kó tó péjọ méje lẹ́yìn ìgbà wọn bá jábálẹ̀ ẹ gbọ́dọ̀ ṣètùtù fún Àgéjù o. Ó ti rí bẹ́ẹ̀. Àṣẹ sì ti gùn. Àṣẹ. Mo béèrè nǹkan tí mo fẹ́ lọ́wọ́ wọn. Àwọn ọmọ kú. Àmọ́ abiyamọ ò ní ṣe láì ṣiṣẹ́ abiyamọ. Àkọ́gì mi ṣoje.
kọ́mọdé yìí má bàa kó bá mi kí n má bàa pàdánù mo fi tẹ́ṣọ̀ sí lára mi ò fẹ́ kí ọkùnrin kọkùnrin kankan kó bá lájọṣepọ̀ àfi bí mo ṣe wọlé lọ́jọ́ kan. tọrọ bàtà ti jákùn báyìí tọrọ jí kalẹ̀ ẹ̀yin ìgbìmọ̀ kí ló yẹ àdéhùn tá a ṣe fún kánnakánná láàrin wa. iṣẹ́ rẹ ni ojú tó lé ojú tó kó ìrìnrìn àgbà láàrin wa. olùlọ́dẹ 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 àlàkalẹ̀ ní tòṣùmàrè bí kùnùkùn bá bá lórúlé ojú rẹ̀ atọ́lé ojú rẹ̀ atọ́kọ ọ̀yẹ̀là kedere kí n rí sàlẹ̀ omi. kánnakánná ìwọ àtọmọ rẹ lẹ́jẹ̀ wọ́n nígbà tí ọmọ rẹ mọkùnrin ṣé wọ́n padà wá bí láti wá ṣètùtù òní ló pé ọjọ́ kẹwàá tí ọmọ rẹ ti mọkùnrin àìpadà wá bí
ṣe ṣẹlẹ̀ mo ní báwo gan ló ṣe ṣẹlẹ̀ kánákáná ó ṣeé ṣe èmi alápàdédé ni mo sọ bẹ́ẹ̀ adáhùn ṣe mẹ́ẹ̀ẹ́dínlógún ní bẹ́ẹ̀lẹ̀ yìí tí wọ́n sì mọ̀ nípa bá a ṣe tún tẹ̀sùn lárugẹ tí wọ́n bá wá níwọ̀n mọ̀ nǹkan dì ó rántí àwọn tí wọ́n mọ gbogbo tún ni ọwá ní òṣèṣe ó ṣeé ṣe dáadáa. Nǹkan máa ṣe mí o. Ẹ̀yin ìgbìmọ̀ àgbà. Mo fẹ́ kẹ́ ẹ tì mí lẹ́yìn. Mo fẹ́ kẹ́ ẹ fún mi láǹfààní. Kí n fi ìyà ọwọ́ mi jẹ́wọ́ fún ara mi. Kí wọ́n lè mọ̀ wípé ìjímèrè wọn ti mú kí aláàjì. Kánákáná. Olórí! Òkú ọ̀rọ̀ ọmọ. Abọ́ dárò ọmọ rẹ̀. Gbogbo wa ló dùn. Sọ wá rí èyí tó sọ kalẹ̀ yìí. Á tì ọ́ lẹ́yìn. Gbogbo ohun tó bá fẹ́ pátápátá làbọ̀ fẹ́. Èyí tó bá kọ̀ àbọ̀ kọ̀. Bó bá ti ń tu báyìí, á máa bọ̀ tu. Bó bá ti ń dé báyìí, á máa bọ̀ dé. Yóò sì rí bẹ́ẹ̀. Torí wípé wọ́n ti wá ṣoṣo, ó sì ti di dandan kí wọ́n rí ṣoṣo. Wíní àfi inú wọlé, ṣáláṣálá, ẹ̀jẹ̀ lómi àgbà, ẹni gbà ṣoṣo, àríjà ṣoṣo, kànákànná yọjú o, òṣì àìná. Wíní àfi inú wọlé, ṣáláṣálá, ẹ̀jẹ̀ lómi àgbà. Ẹni gbà ṣoṣo, àríjà ṣoṣo, kánákáná yọjú o, òṣì àìyàn. Jẹ́jẹ́ ni mo jókòó tí Bánjọ fi òòlù fọ́ mi ládùn. Mo tilẹ̀kùn ilé ìṣúra ọmọ mi torí mi ò fẹ́ kí ẹnì kankan bá ní àjọṣepọ̀. Ẹ bá mi bèrè lọ́wọ́ Bánjọ. Báwo ló ṣe já kọ́kọ́rọ́ ọmọ mi? Baba Gate. Ẹ bá mi bẹ̀ wọ́n. Ọ̀rọ̀ ògbẹ́nu mi. Ṣé ẹ rí lórí tàtà adé yìí? Ojú yín ló fọ́ o. Ẹ sí làákàyè yín lẹ̀ o. Ilé ikú la wà yìí tí wọ́n ti ń jẹ́wọ́ àrùn. Bí màdámù ò bá ní máa jẹ̀yà ìmọ̀dí lọ mọ́ tí gbogbo ohun tí sì ń bẹ ńlẹ̀ ọ̀tán. Àfi ká dáta sarán fásarán o, ká dáta sasọ̀ fásasọ̀. Ẹ sọ bó ṣe jẹ́ gan-an, báwo lẹ ṣe ṣe é. waste time ara ẹ̀ fún nǹkan tó ti try lẹ́ẹ̀mejì tó rí ṣe
mo fẹ́ máa fagbára ṣòfò. Mama ọ̀rẹ́, time wasting ló ń pè àbí. Akọ̀lé máa dẹ́dí ẹ̀. Báwo la kò ṣe fẹ́ dẹ́dí? O ti ṣe nǹkan lẹ́ẹ̀mejì ò rí ṣe. Báwo ló ṣe wá fẹ́ rí ṣe? Ọkọ̀ tó tàdí mẹ́yìn agbára ló mú wa. Ẹ ká dán lẹ́kẹ̀ta. Ẹ̀kẹta ègé. Mi ò rò pé mo fẹ́ ṣe nǹkan kan. Nǹkan tó rí jálẹ̀ méjì. Ṣé bó ti ní kò lè rí? Kò lè já. Nǹkan tí ò rí jálẹ̀ méjì. Lọ́pọ̀ ilé, ilé tí ó bá já. Lọ́lẹ̀. Kò sí wàhálà. Ìwọ á ṣe kó dúró bọ́rọ̀ gidi bí igi o. Ṣé bí ìwọ ló fẹ́ try agbára ẹ̀ sílẹ̀ kan sí lẹ́yìn ẹlẹ́kẹta? Yàtọ̀. Yàtọ̀ bíi ti kò. Aló ò lè rí já nǹkan tó ti ṣe lẹ́ẹ̀mejì tó ò rí já. Kí ni ìmọ̀ àtìlé lóòótọ́? Ní lọ láì jìyà ikú báyìí ní ìgbàsọ lára ewúrẹ́. Bẹ́ẹ̀ ni o ó di dandan kí báyìí tó gbèkú jẹ lọ́wọ́ ẹ̀ bọ́lá. Òjò báyìí lórú ọjẹ mú ojú òjò lórú ọ̀tọ̀ múlẹ̀. Banjo! 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 Yeah. Whoa! Yeah! Banjo. Yeah! Pariwo báyìí. Banjo, kí ló ṣe ẹ́? Banjo, ẹ̀rù ń bà mí, kí ló ṣe ẹ́? Banjo, torí Ọlọ́run, Banjo, má ṣe báyìí. Banjo, má ṣe báyìí. I can see. Mo ti ríran. Banjo, mo ti ríran. Banjo, mo ti ríran. Ìwọ náà ṣé wọ́n náà. Banjo, ṣé wọ́n náà ti ríran. Banjo, èmi ti ríran. Ṣé wọ́n náà lè rí mi báyìí? Banjo, má ṣe báyìí. Ìwọ náà try láti try. Try, please. Banjo, please try. Open your eyes. I can see you. Banjo. Why? This is just too much for me. Daddy, Mommy, ẹ ṣé gan ni mo dúpẹ́ lọ́wọ́ yín. Gbogbo ìgbìyànjú yín lórí mi ẹ ṣé gan ni. Kí nìyẹn madam? Mommy, ẹ má pè mí ní madam mọ́. Ọ̀gá mi lẹ jẹ́. Àtijọ́ nìyẹn. Ẹ wò torí ẹ̀ gangan náà ni mo ṣe pè yín. Ọ̀rọ̀ tí mo fẹ́ bá yín sọ èmi àti ẹ̀gbọ́n mi àti sọ
wípé ó máa wù mí kẹ́ máa ṣe bí biological mother and father fún wa. Nǹkan tẹ́ ti ṣe ní life wa nǹkan ńlá ni, inú wa dẹ̀ máa dùn tẹ́ bá lè accept fún wa. Madam. Fi bùn mí. Ọkọ mi sọ pé àlè sì gbọ́ àti gbà. Ọkọ mi ti dákẹ́ sí Madam ọmọ mi. Ọkọ mi. Ẹgbẹ́lẹ́dùn àti ṣiṣẹ́ rẹ̀ nù. Èyí tí ìwọ náà ṣe lóore ṣe kékeré. Ìwọ làbá máa jíkì, ìwọ làbá máa jígẹ̀ ológun mọ̀ṣú. Ọmọ ayáwó ogun, ọmọ òru nìna ìyàn àgbẹ̀. Gúnmọgúnkẹ̀, ajíyanran irin lórí àtẹ. Ó yan kéńbérí bí ẹ níyàn kọ́. Ó yan gàbàrí bí ẹ yín ní àkàrà. Ọkọ mi Àyìnlá.